àsùn kọ́ni á ṣe sí torí pé kọ́lọ́run ti dá ọ̀nìyàn lèyí ni ọ̀nìyàn yóò rohun ọ̀nìyàn yóò ṣàṣàrò ọ̀nìyàn yóò gbé òun kalẹ̀ nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n ló gbà múrìn ó yàtọ̀ sí ète kí Ọlọ́run ní wọ́n jọ̀rọ̀ ọmọ ènìyàn wọ́n jẹ dà ọ́ lórí rò wọ́n jẹ yọ ọ́ lẹ́run wọ́n jọ yọ àlàáfíà kò nínú ọkàn rẹ̀ nítorí lónìí kẹ̀kẹ́ ìrere mo wá mo yí dé Sámúẹ́lì kínní orí ìkẹrìndínlógún ní ẹsẹ̀ kẹfà lébẹ̀ àkórí mi òun náà ni rírò lé tọ̀nìyàn wàá rí parí ẹ̀ láká ọ̀dọ̀ rẹ lọ́wọ́ rírò òun ni tẹ ọ̀nìyàn ò parí rẹ̀ ìṣíṣe ẹ lọ Ọlọ́run màá fẹ́ kò dì yìí ni mú wí ṣíṣe òun ni ti Ọlọ́run ó túmọ̀ sí pé ìṣọmọ ọ̀nìyàn ká sọ àsọkágbá lórí nkún bóyá lórí ayé rẹ ni o lórí iṣẹ́ rẹ ni o lórí ọmọ rẹ ni o ọ̀nìkọ́ni yóò mẹ́rin rẹ̀ wá ń kórè lórí ọ̀rọ̀ ìjọba rẹ lórí ọ̀rọ̀ ilé rẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ lórí ọ̀rọ̀ okòwò rẹ àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ kété ọkọ̀ bá ti ń ṣe ọ̀nìkọ́ni yóò mẹ́rin ra rẹ̀ ọyọ́ mú sọ nkòrè ṣùgbọ́n rírò náà lọ́nìyàn ti yarò títí láyé ṣùgbọ́n ṣíṣe o ẹ lọ Ọlọ́run ọ̀nìyàn yóò ṣùṣirò ọ̀nìyàn yóò gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ọgbọ́n ọ̀nìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀nìkan gbọ́n jù ní kété ayé bá ó jẹ́ pé kọ́lọ́run bá wo ọgbọ́n tẹ̀rẹ̀ òun ní ga jù ní kété bí irú ọ̀nì bá pẹ̀lú kété ọgbọ́n kan òun ní nìbá bíntín ọ̀rọ̀ aṣiwèrè lọ̀rọ̀ rẹ̀ sì á rí nígbà kan bá gbé sẹ́gbẹ́ ìmọ̀ àti ọgbọ́n ti Ọlọ́run Ọlọ́run òun ni olùmọ̀ èrò ọkàn ènìyàn òun ní kété ọgbọ́n òun ní kété òye òun ní lọ́ni kan jẹ́ pé èsùn kò pamọ́ lójú rẹ̀ òun ni ọ́ni ò bẹ̀rẹ̀ àtọ́ni òpin òun ni ọgbọ́n ìrandíran òun ni Ọlọ́run ògbàanì òun lẹni ayérayé òun lọ́ni kan jẹ́ pé èlò dìwọ̀ òun lọ́ni kan jẹ́ pé ọlọ́kànrin kéṣe kéèlópin nínú Sámúẹ́lì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹfà ni ọ̀rọ̀ ni ó ní í ṣe pẹ̀lú wòlíì Sámúẹ́lì nígbà kan lọ́run ti kọ ọba àkọ́kọ́ ní Ísírẹ́lì ọjà kún ké sí wòlíì ni ike mú òróró rẹ̀ àti kólòbó ká da òróró ní sí ike lọ sí ilé kan ilé Jésè ní Bethlehem ike lọ síbẹ̀ ajakun ọ̀rọ̀ ni kò ń yàn o bí ọba àgánrán kàyà rọ́pò ọba Sọ́ọ̀lù ìjàkùn gbéra ìwà kó ti dúlù nínú ìlera ibẹ̀ náà tí ó wí kí ìwòlíì ìyá ṣe èrùgán kọ́kọ́ ẹ̀ bà án ṣùgbọ́n ó mú ọlọ́kàn balẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀bọ̀ ọ lọ súlé Jésè ọ yà á sí mọ́ kíkan darapọ̀ pẹ̀lú níbi ìjọsìn kò ń yá ṣe níbẹ̀ ọ̀rẹ́ ké tó ìyàn ọmọ rẹ̀ hàn wìrìn kètè fún bá yóò mú èyí kan lọ́run fẹ́ lò lọ́ra ran kọ́ni náà ti tò wọ́n náà lọ́sẹ̀ wọ́n ṣe dàgbà sílé ti tò wọ́n ọ̀nà àkọ́kọ́ kọ́kọ́ jọ kọjá àkọ́bí rẹ̀ ni òun náà pè ní Eliabu rírí kì í Samuel rí bá iye ọ̀nì àmì òróró Ọlọ́run lè yí lówájú kò dèrò èdè káti ìwé kẹtì fọ̀ Ọlọ́run ẹgbẹ̀rún rẹ̀ gbẹgbẹ dákẹ́ jẹ́ wíwọ́de ni òun ti kọ́ ó èdè bèrè wí ìsèkú ọ̀dẹ̀mú Ṣámà Abinadabu lọ nìkejì kẹtì kan Ṣámà lọ́rọ̀ kan ṣá kété ọmọ nílítò Ọlọ́run ń yàn án torí pé nínú ọkàn ọmọ ènìyàn
àkọ́bí ni ọ̀rẹ́ wà tó ọ̀sẹ̀gbọ̀nlẹ̀ ọ̀sán ogun ṣùgbọ́n rírò létè ọ̀nìyàn lẹ́yìn òrèyìn lọ́rẹ̀ yà kọjú sí Jésù ṣé kété ọmọ kò bí náà lè yí nítorí èyí kọkàn kú òní léje ní ibi iṣẹ́ kàáràn ibẹ̀ lẹ́yà yòókù lébẹ̀ kọ́ bá débẹ̀ náà ibẹ̀ lọ́ àbọ̀bá àlùfáà ẹ̀kan ìyá ké síá torí ìyá fúnra bá ọ̀nìyàn ńlá ẹ̀yà ayé àròwé ràn ni ṣùgbọ́n gbà kan lọ́rùn dẹ̀ ti wé ẹ̀ sí ọ̀nì kò ń wá lọ́ra ẹ̀ ràn àwọn òrìmú Dáfídì dé o lògbàkẹ́ Dáfídì tó dé ọ̀nà tó mú àmì òróró nìkan mú jáde kan mú yan bóyá a ti gbàgbé rẹ̀ síbì kan nínú iṣẹ́ ọ̀ránṣẹ́ àbí níbi iṣẹ́ ìjọba kò í ṣe ní àbí iṣẹ́ ọkọ̀ rírò nítọ́ nìyàn ṣùgbọ́n kó bá mọ́kàn bọ́ lọ́rùn ń lọ ètò rẹ̀ lórí ayé rẹ̀ èsùn yọ̀ yẹ́ o ṣàlùfáà àti connection àbá rẹ̀ àtàlùfáà kò yóò mú Eliabu kò yóò mú jọba lẹ́yìn rẹ̀ rírò nítọ́ nìyàn kọ́lọ́run bá ti bá ọ sọ̀rọ̀ ìlérí rẹ̀ mú kó dúró sórí rẹ̀ torí pé a padà á mú wá sí òmùṣẹ lágbára Ọlọ́run nǹkan Ọlọ́run ti yàn kó kọ́kọ́ mọ́ àfọ̀ọ́rọ̀ owó náà wẹ́ àmú burúkú wẹ́ àmú gba ire ọ̀rà rẹ̀ wẹ́ àmú gba asán Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà àríbi dé sílé ìjọba Ọlọ́run.